kábíyèsí mi ẹ kú ọdún ọba Adedapo Adewale o Tejuoso mi ẹ kú ọdún káwọn wí kẹta ẹ kú àṣeyẹ. ọba lọ́ba tiwa ọba lọ́ba tiwa ọba tó fi Mojísọ́lá joyè láìwò. ọba lọ́ba tiwa ó fi jẹ yèyé mẹ́sàn Òkè-Ona. ọba lọ́ba tiwa òun tún níyàn ọ̀tún ìyálájẹ tìlú Òkò. ọba lọ́ba tiwa Mojísọ́lá lónìí máa kọ́ba o. ó ní kọ́ba pẹ́ kó dàgbà kó dògbó káṣẹ pẹ́ lẹ́nu kọrin kése o. ó ní kọ́ba pẹ́ ọjọ́ bí oníjà ṣe mọ́ o. kẹlá láfíà kẹtù pẹ́ láyé. kábíyèsí mi kẹlá láfíà kẹrẹ ẹ pẹ́ láyé o. ẹkún ọjọ́ bí tòní o. kábíyèsí mi ọba Adedapo Adewale Tejuoso mi ṣe bí wọ́n ní yìí ké pé lọ́wọ́lọ́wọ́ olóríire. kárùn-ún wí kẹta ọ̀ràn mi yàn Osile Oke-Ona tìlú Egba ni mò ń ké sí. èmi rí bà lọ́dọ̀ àwọn bàbá tó bí ẹ lọ́mọ bàbá olóríire. kábíyèsí mi dákun má ṣe bínú pé mo bá ẹ̀ láyé mo lanú mi gbàgà mo pè é orúkọ tó rí yẹn la fi ń pọ̀ lọ́láyé la fi ń pè lọ́balọ́bọ̀ olóríire. àṣeyí ṣàmọ́dún kórí jẹ́ òpẹ́ láyé òní fọdún èyí ṣàṣemọ̀ nígbà àkọ́kọ́. ọ̀rọ̀ rẹ tó sọ pé ó jọ pé lọ bàbá mi olóríire. méjìdínláàádọ́rùn ló pé lẹ́gbẹ́ Elédùmarè bí o àádọ́rùn yóò bá ẹ láyé òní ṣọgọ́rùn nínú ìnira. igba ọdún láyé ọdún nǹkan ni bámi ṣàmì àṣẹ ẹ̀ lónìí rẹpẹtẹ. òjòjò tó rí yẹn kò ní í ṣòwò kó má lè nọjà kókókó lárọ tá ń lé. ara rẹ yóò máa lè sọlá yóò sì máa lè síré gbogbo. kábíyèsí mi ìwọ ò ní tètè kú o torí mo ti rojú ọ̀la lójú rẹ. ọba Adedapo mi òun rẹ ni tó gbé mi dé gbàgede tóní máa kí ẹ ìyáàfin Mojísọ́lá fọ́ wẹ́wẹ́ aláṣẹ iléeṣẹ́ Mavis Goya International tẹ̀mí gángan màná ni. ó ní kábíyèsí mi ẹ dákun ẹ̀rẹ̀ máa bá mi kí àwọn olórí láàfin dáadáa. wọ́n ní bí wọ́n bá ń ṣaya rere àwọn ò máa ní fìgbà kọ́kọ́ gbàgbé wọn. látòrí olórí Ọmọlára Tejuoso olórí Yétúndé Tejuoso ń kọ́ o. dákun báyè ẹ kí olórí Ọlábísí Tejuoso lẹ́gbẹ́ Elédùmarè bí o. èṣù bí èèyàn bí èṣù kò wá ní dàní àjò ayé yín rú. ẹ bá mi ṣàmì àṣẹ lónìí rẹpẹtẹ. ìyá àfin Mojísọ́lá fún wẹ́wẹ́ ó mọ rírì rẹ èyí tó fi joyè. yèyé mẹ́sàn Òkè-Ona Ẹ̀gbá òun náà ló tún fi jẹ ọ̀tún ìyálájẹ Òkò-Ona níbí o. lẹ́gbẹ́ Elédùmarè bí oyè amọ́rí o. ṣèbí màmú olóríire òun ló tún jẹ bọ́bá gún island ni. màmá tún jẹ olórí ajé mùsùlùmí Ẹ̀gbá o. aṣíwájú àdínní ìkówó aké ṣèbí màmá náà ló tún jẹ̀bi o. ìyá àfin Mojísọ́lá fún wẹ́wẹ́ òun náà tún ni ọ̀tún ìyálájẹ tìlú Ẹ̀gbá lágbára Elédùmarè bí o. oyè amọ́rí o. àjẹǹjẹ tún jẹ pẹ̀lú gbogbo. òun gbẹ́gbẹ́ ló gbé mi dé gbàgede tóní wá kí ọba tó fọláwẹ̀ láwùjọ ọba tó jọba bòmí lọ ọba Adedapo Adewale Tejuoso mi. kárùn-ún wí kẹta ó tún ní báyìí edele bàbá tó bí ẹ lọ́mọ bàbá olóríire. aróòkò ọmọ Osile ọmọ lákànlé ọmọ ìyájò ọmọ ṣe òpekútọrẹ ọmọ olódò òde ọmọ olódò kan odò kan èyí tó sàn wéréke tó sàn lẹ́yìn kulẹ̀ Osile tó dá bàtà ọmọ mo bọ́mọ lọ́jà òkò tó fẹ̀yìn ta kòkó tí wọ́n ń fi aṣọ bàbá òkò bora ọmọ dápa ọmọ palada ọmọ tó fọ́ ọ̀gbẹ́ lórí ọmọ gbá kọ́ńkọ́ń mọ́gi ìlọ́kọ́ ní
ní bàbá àrẹ́lù o ẹrú mọ́tà ọmọ àjọba lólele tẹ̀tọ̀ tí ó jọba lóhùn ẹ̀hún ń kọ́ yùmùyùmù lòun dún yùmùyùmù lòun kùn bàbá yìí lọ́mọ tí ń pagi tí ń pọ̀pẹ̀ ilé ọmọ tí ń pagbágúdá ni wọ́n korí kílẹ̀ bàbá rẹ̀ dáadáa ẹ̀yìn lọ́mọ olúgbọ́gbọ́ ọkọ̀mọ tiẹ̀ sábẹ́wé ayẹ ìságbọ́ ọkọ̀mọ tiẹ̀ sẹ́bà ọ̀nà bàbá yín ló gbọ́ lọ́kọ̀mọ tí wọ́n sàbẹ̀ olúmọ̀ bí o ẹ̀yìn lọ́mọ sílẹ̀kùn padẹ̀kùn jẹ́ ọmọ ayédi ògo lójú ogun ṣe bíbẹ́ gangan ní ìṣẹ̀lẹ̀ kábíyèsí ni ọba olóríire ọba Adédàpọ̀ Adéwálé Tejuoso mi gangan ni mò ń ké pè lọ́wọ́lọ́wọ́ olóríire ìyáàfin Mojísọ́lá fọ́ wẹ́wẹ́ aláṣẹ iléeṣẹ́ Mavis Royal International Hotel gangan ló gbé mi débi lónìí máa kí ẹni méje mẹ́jọ torí bí wọ́n bá ń sọ iléeṣẹ́ tó gbayì tó jójú lówó Mavis Royal International Hotel mi mà náà ni ilé ìgbafẹ́ ilé ìtura tó dára kò sí ohun tó fẹ́ tó níbà níbẹ̀ tó yẹ kó o ṣé sunmi fún wọn ní ká wí àbí lọ́ọ̀tì wọn ní ká sọ bí apàtẹ wọn dára oṣù wọn bí ẹ wá wá àwọn eré lóríṣiríṣi snooker ló fẹ́ table tennis ń bẹ níbẹ̀ kódà gan bó bá fẹ́ ṣọjọ́ bí máa bọ̀ níbẹ̀ bí ó bẹ́ẹ̀ ni owó wọn ò ga ni lára ààbò tó péye ó ń bẹ ní iléeṣẹ́ Mavis Royal International Hotel mi àtòhun mèremère tí mi ò lè kà tán ẹ lè pè wọ́n sórí àpèjà wọn 09163349711 ló gbẹ̀yìn rẹ̀ ẹ tún lè pè wọ́n sí orí 09076918780 ló gbẹ̀yìn rẹ̀ bí o iléeṣẹ́ tó dára tó sunwọ̀n tí ò láfiwé ni ìyáàfin Mojísọ́lá fọ́ wẹ́wẹ́ lónìí máa kọ́ bá pé o ẹ kú ọdún ẹ̀rẹ̀ ẹ kú àṣeyẹ betí yín bá wá ń já bẹ́ẹ̀ ò bá wọ́n mẹ́ni tó kì í ẹjọ́ máa yẹ wọ́n pé Àyìnlá gangan lèmi ń jẹ́ akéwì olóyè nìyí o ọmọ mámọ̀ lọ́pẹ́ ó dìgbà ire.